gbogbo ń tá a fara tì lẹ́yìn ọlọ́run ẹ jẹ́ á lọ dànù, gbogbo ń tá a ń sìn lẹ́yìn ọlọ́run ẹ jẹ́ á lọ pátì. ẹ rí i pé gbogbo ìgbà là ń sọ torí pé òun ló le jù nínú àrùn tó wà lára wa ńlẹ̀ Yorùbá. àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá à ń sin lọ́hùn gan o, mùsùlùmí ilẹ̀ Yorùbá ń sin lọ́hùn confam. ilẹ̀ Yorùbá yìí náà bí àwa sí, torí òsì gbólú mi ìrìláyé jùlọ Yorùbá yìí lọ. ó jẹ́ kí ilẹ̀ Yorùbá yé mi gan. téèyàn bá sọ yìí pé àìsìn lọ́hùn ilẹ̀ Yorùbá àwa á jáde tá a takò gan tààrà. Yorùbá ń sin lọ́hùn, Yorùbá ń kírun. ẹjọ́ òdìjọ́ Sunday ní ìsìn gbogbo àṣàlátù okùnrin bá mú. à ń ṣe wàhálà gan lórí ẹ̀sìn. ẹ jẹ́ káfa àkàn gbé tàjú ìdè pé ẹ máa bọ̀ ń tàjú ìdè kódà kó jẹ́ bídíà ibi òkun. gbogbo ibi bá wá sọ pé wọ́n bẹ́ẹ̀ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú Islam mùsùlùmí máa ń pọ̀ bẹ́ẹ̀ dáadáa. à ń sin lọ́hùn nílẹ̀ Yorùbá àrùn ẹyọ kan la ní, àrùn pé ká gbà pé Ọlọ́run ò tó wa lárùn ṣe ó tó. àrùn kan tá a ní nìyẹn. àgbà pé pọ́blẹ́mù wa lè solve tá a bá dúró tọ́lọ́run nìkan. I believe pé I need the auxiliary God. Auxiliary God. àwa náà mọ̀ pé àwọn God yẹn kúákì ni wọ́n. ó dà ìfẹ́ àgbọ̀ dáadáa. ṣé mo pa ní quack nurse àwọn auxiliary. a ní quack doctor. ẹbí òun náà oníṣẹ́ olóko aníṣẹ́ doctor mo kọ́ quack ni. lẹ́yìn ọba kọ́ doctor yóò lọ láwùjẹ́ ká lọ ṣe medicine. àwa jáde àwa di doctor nìyẹn tó ní òǹtẹ̀ ìjọba. èyí olóòlè láyé kù, èyí olóòlè ṣàwọn nǹkan kan. ṣùgbọ́n ìṣẹ̀yìn pa aláwọ̀ dókítà agboolé náà tá a máa pè. bẹ́ẹ̀ náà la ní quack god. àwa Yorùbá wá believe pé àwọn quack god yẹn náà a gbọ́dọ̀ fi wọ́n lẹ̀. àwọn auxiliary god agbàpá lè fi wọ́n lẹ̀. torí ẹ̀ gbogbo ìwọ tó o bá lọ auxiliary god o ní quack god tó o tún lò tó o believe pé o lè gbọ́ bùkátà rẹ lẹ́yìn Ọlọ́run tí ń jọ Ọlọ́run. bọ́dọ̀ pé tí ó ní ìsìn ẹlẹ́bọ ni ọ́ o sì ní í ṣe bẹ́ẹ̀ kú kó rà ní Ọlọ́run. ṣé báyìí ní ìsìn téèyàn bá ti ṣe bẹ́ẹ̀ bọ́ sọ́dọ̀ Ọlọ́run ọ̀tọ́nu èèyàn rà foríjì nu. béèyàn bá wá sọ fún ẹ pé Ọlọ́run lè fi ẹ́ sálùjọ́ náà èmi ń sọ fún ẹ kàtígóríkálì ó lè wà lùjọ́ náà.